Ìyanu tí yóò ṣẹlẹ̀ máa mú kí n jó bí odi. Ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí máa fi jó bí adití. Oṣù yìí tó parí bàbá jẹ́ torí mi ṣẹlẹ̀. Kí n jó láì rí ìlú, kí n jó bí adití. Ìyanu tí yóò ṣẹlẹ̀ tá mú kí n jó bí odi. Ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí máa fi jó bí adití. Oṣù yìí tó parí bàbá jẹ́ torí mi ṣẹlẹ̀. Kí n jó láì rí ìlú, kí n jó bí adití. Orúkọ Jésù Ọlọ́run ayérayé ẹ gba ọpẹ́ wa, ẹ̀mí àwọn wòlíì ẹ gba ìyìn wa, gbogbo ojú tó ń wò mí lórúkọ Jésù ẹ ní fojú yín rí ibi, ìdààmú ò ní kàn yín, ẹ ó ra àánú gbà, ilẹ̀kùn ayọ̀ yín kó ṣí nínú ọ̀sẹ̀ tuntun, ẹ lọ ra àánú gbà, ìwọ tí ìrètí rẹ ti pin lórúkọ Jésù olùgbàlà, ìkólọ rẹ yín Ọlọ́run kó dá padà fún ọ, wà á ní èrè rere kó sì ó tó parí lórúkọ Jésù. Mo sọ gẹ́gẹ́ bí ìkọ́ Ọlọ́run, wà á ní èrè tó tayọ Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ láti inú ìwé Isaiah chapter 49 verse 24. Isaiah 49:24. A lè gba ìkógun lọ́wọ́ alágbára bí? Ṣé a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí? Tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni a lè gba òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ ọ fún? Ṣùgbọ́n báyìí ni Olúwa wí, a ó tilẹ̀ gba òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù, nítorí ẹni tí ó ń bá ọjà ni èmi ò bá jà, èmi ó sì gba àwọn ọmọ rẹ̀ là. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tí Olúwa fẹ́ kí n bá wa sọ ní ìṣẹ́jú bíi 2 péré sí 3. Ó ní àwọn tó ń bá ọjà ni èmi ò bá jà. Mò ń sọ fún wa nípa gbígba ìjọba ayé wa padà níbi tí ayé fi pamọ́ sí. Ayé rẹ ni ìjọba rẹ. Nígbà tí àwọn Jósẹ́fù, Ọlọ́run ní ètò àti ìran ńlá fún. Ọlọ́run fi ọlá rẹ̀ hàn, ó lọ bá àwọn ẹ̀gbọ́n rẹ̀, ó lọ bá bàbá àti ìyá rẹ̀, ó kúrò lọ́dọ̀ wọn, ó lọ bá àwọn ẹ̀gbọ́n rẹ̀, àyí ni àwọn ará ilé rẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí wọ́n pé Jósẹ́fù ní ìjọba, wọ́n dìde ogun sí. Torí ìjọba ayé rẹ̀ láyé ṣe ń dìde ogun sí ọ. Torí ìdìde rẹ̀ láyé ṣe gbógun tó. Ìṣòro tó ń là kọjá lónìí torí ìjọba rẹ̀ ni. Lórúkọ Jésù wàá pàṣẹ ní ibi gíga, wàá pàṣẹ lókè. Ẹ gbọ́ rárá, Ọlọ́run tó mú Jósẹ́fù tó mú la ìjì kọjá tó sì borí ìjì, wọ́n náà borí ìjì tirẹ̀. Ó kàn ń le ni, ọ̀la rẹ̀ yóò dùn. Ọ̀rọ̀ yìí wípé ó ní ṣùgbọ́n báyìí ni Olúwa wí. Èyí ni pé kìí sí ọ̀rọ̀ wòlíì kan tàbí ọ̀rọ̀ áńgẹ́lì, ọ̀rọ̀ tó tẹnu Ọlọ́run jáde rèé. Ó ní ṣùgbọ́n báyìí ni Olúwa wí. A ó tilẹ̀ gba àwọn òǹdè ní ẹsẹ̀ 25, Isaiah 49:25 yẹn. Ó ní ṣùgbọ́n báyìí ni Olúwa wí. A ó tilẹ̀ gba àwọn òǹdè lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun rẹ lọ́wọ́ àwọn ẹni èrò, àwọn tó ń dẹ́rù, wọ́n fi kógun ayé rẹ dẹ́rù bá ọ. Wọ́n dẹ́rù bá ọ lójú oorun, ojú ayé wọn níbo lọ́ọ́ gbégbà. Wàá tayọ, wàá jù wọn lọ. Lábẹ́ àkóso bó ti wù kó rí, gbẹ́ni tó sọ pé ojú yóò tì àwọn ni ojú máa tì. Kìkì wípé sinmi nínú Ọlọ́run, gbẹ́kẹ̀lé Ọlọ́run títí dé òpin ìrìn àjò rẹ̀, mọ́ fi Ọlọ́run sílẹ̀. Nígbà náà ló wà ní ìsinmi ológo. Ó ní ṣùgbọ́n báyìí ni Olúwa wí, a ó tilẹ̀ gba àwọn òǹdè lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù, nítorí ẹni tí ó ń bá ọjà ni èmi ò bá jà. Sẹ́rí bẹ́yẹn, ó ní ẹni tó ń bá ọjà ni èmi ò bá jà. Ní pé wàá di àpáta níwájú àwọn tó ń dojú kọ. Wàá di àpáta, wàá di kòsé kọlù, bẹ́ẹ̀ ni wàá di kòsé múnú àwọn tó sọ wípé níwòyí ọ̀la àwọn ò rẹ́yìn rẹ̀. Nígbà tí wọ́n dojú kọ Pọ́ọ̀lù, wọ́n ní àwa ò ní jẹ, àwa ò ní mọ tá a fẹ́ pa Pọ́ọ̀lù. Ṣùgbọ́n Ọlọ́run fi ọ̀rọ̀ Pọ́ọ̀lù yà wọ́n lẹ́nu, ó sọ wọ́n dẹni yẹ̀yẹ́ níwájú Pọ́ọ̀lù. Bẹ́ẹ̀ ni àwọn aninilára rẹ̀ yóò á di ẹni yẹ̀yẹ́ níwájú rẹ̀, wọ́n á dàbí asán, wọ́n á sì dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́. Sinmi nínú Ọlọ́run, gbẹ́kẹ̀lé dópin, fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, fi ṣe aláfẹ̀yìntì rẹ̀. Nígbà náà lọ á rí àánú Ọlọ́run. Ó ní èmi ó sì gba àwọn ọmọ rẹ̀ là. Èyí ni pé ìdààmú tí àwọn ọ̀tá rẹ̀ dé sílẹ̀, àwọn fúnra wọn náà máa jẹ sí. Èyí tán dé sílẹ̀ níwájú ọmọ rẹ̀, àwọn fúnra wọn náà máa jẹ sí. Sinmi nínú Ọlọ́run kó sì gbẹ́kẹ̀lé dópin. Ẹ̀rí, mo sọ nípa gbígba ìjọba rẹ padà. Ọlọ́run yóò dá ìjọba rẹ padà fún ọ, torí ó wí nú ọ̀rọ̀ rẹ̀ wípé níwèé Psalm 126, ó nígbà tí Olúwa bá dá ẹ̀kọ́ lọ sí òní padà, ó láwọn yóò dàbẹ̀ ẹni tó ń lálàá, àwa ó dàbẹ̀ ẹni tó ń lálàá. Nígbà náà làwọn tó ń fi omijé fúrúgbìn wọn á fi ayọ̀ ká. Má gbàgbé mo sọ lẹ́ẹ̀kan nípa ayé rẹ jẹ́ ìjọba rẹ. Ìjọba tí ìjọba bá ti bọ́ lọ́wọ́ ènìyàn, ògo sọnù lọ́wọ́ ènìyàn nìyẹn. Buhari, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ó ní ìjọba àṣẹ orílẹ̀-èdè. Ọbásanjọ́, ó ní ìjọba ìṣàkóso.
bẹ́ẹ̀ náà ni àwọn gómìnà, bẹ́ẹ̀ ni àwọn senate, bẹ́ẹ̀ náà ni àwọn councillor. Oníkálukú ló ní ìjọba tiwọn. Ogun tó ń là kọjá lónìí nítorí ìjọba ayé rẹ ni. Ìjọba yẹn náà ò fẹ́ kó fìdí múlẹ̀. Ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó lè gba ìjọba ayé rẹ fún òun náà ni Jésù Kristi. Àwọn ọmọ wòlíì lọ ké bá Èlíjà wípé jọ̀ọ́ ràn wá lọ́wọ́, atọrọ rẹ ni, àáké wa bọ́ sínú omi, báwo láti ṣe? Ìrètí wọn ti pin. Ṣùgbọ́n wọ́n tọ ẹni tó yẹ kán tọ̀ lọ, wọ́n tọ̀ ọ́ lọ. Èyí tí ń ṣe wòlíì Ọlọ́run. Wòlíì Ọlọ́run sọ pé níbo ni àáké náà bọ́ sí? Ọlọ́run tó lo igi láti gbé irin jáde kò kú, ààyè ló wà. Ààyè ló wà o, ààyè ló wà o. Ààyè ló wà o, kò lè kú láéláé. Ọlọ́run bàbá lọ́la o, ààyè ló wà o. So Ọlọ́run tó bá fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ, a ó dá ìkólọ rẹ padà, bẹ́ẹ̀ ni wàá gba ìjọba rẹ padà. Ẹni tó ń lo ìjọba rẹ yẹn, ìjọba bọ́ lọ́wọ́ ìjọba rẹ á padà tọ̀ wá ní orúkọ Jésù Kristi. Sinmi nínú Ọlọ́run, sì gbẹ́kẹ̀lé dópin, nígbà náà ni yóò dára fún ọ. Lórúkọ Jésù wàá rà àánú gbà, tilétilé rẹ wàá rà àánú gbà, tọ̀nàtọ̀nà rẹ wàá rà àánú gbà. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Jésù Olúwa wa. Now, fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ torí àkókò wa, o lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08035155867 08035155867 láti ilé iṣẹ́ ìránṣẹ́ Miracle God Apostolic Church, ibùdó ìdáǹdè, Òkèlọ́rọ̀, Òkèmẹ̀sí, Èkìtì. Orúkọ olùṣàgùn tó ń bá yín sọ̀rọ̀ ni Pásọ̀ A.A Ajeigbe. Pásọ̀ A.A Ajeigbe. Lórúkọ Jésù yóò dára fún yín. Ẹ rí ojú rere Ọlọ́run. Ìjì àkókò yìí kò ní gbé wa lọ. Orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run kó gbàdúrà fún wa. Ilẹ̀ wa, kọ́lọ́run kó wo ilẹ̀ wa sàn. Orílẹ̀-èdè àgbáyé, kọ́lọ́run kó wò ó sàn. Mo gbàdúrà ìpínlẹ̀ Èkìtì kó wà lálàáfíà. Ìlú Òkèmẹ̀sí kó wà ní àlàáfíà. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pátápátá lórúkọ Jésù, ọfà ò ní bá yín. Àmọ́ tí ọgbẹ́ tẹ̀mẹ́tara ti bà lórúkọ Jésù, ọ̀run kó gbé yín dìde. Bẹ́ẹ̀ ni ó rí. Jésù Olúwa àti Olùgbàlà wa. Àmín.